kalẹ̀ o, mo kí yín káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì. Ẹ̀kọ́ bíbélì jẹ́ ètò tí a gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run, láti yànnàná bíbélì ní ọ̀nà tí ó fi gbà yé wa dáadáa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, a fi ògo fún wa àti ọpẹ́ àti ọlá. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní ńlá tí ẹ tún fún wa láti wọnú ọ̀rọ̀ rẹ lónìí. Olúwa, gbàdúrà pé kó tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa, kí òye ọ̀rọ̀ rẹ kó lè yé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí yín káàbọ̀ sórí ètò ẹ̀kọ́ bíbélì. A sì wà lórí ẹ̀kọ́ tí a pè àkórí rẹ̀ ní ìhìnrere Jésù Kristi. Kí ni ìhìnrere jẹ́? Kí ni ènìyàn gbọ́dọ̀ gbàgbọ́ tí ó fi di ẹni ìgbàlà? Lónìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò náà ni kí ni ìhìnrere dúró fún? Ìhìnrere dúró fún ọ̀nà tí ènìyàn ó fi lè di ẹni ìgbàlà. A ti sọ eléyìí ní ọ̀pọ̀ ìgbà nínú ẹ̀kọ́ yìí, àti pé kí wá ní Jésù Olúwa gan tí à ń wàásù rẹ̀ gan nínú ìhìnrere, kí ló dúró fún? Bíbélì sọ pé Jésù Olúwa, Bíbélì fi yé wa wípé Jésù Olúwa dúró fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ìwé Mátíù orí kìíní ẹsẹ̀ 21 yẹn, ó ní pé a ó máa pe orúkọ rẹ̀ ní Jésù. A ó máa ṣe kí ni? A ó máa pe orúkọ rẹ̀ ní Jésù, nítorí pé yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Jòhánù Bátísì náà ó pè ní ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. So bá bá ti ń wàásù ìhìnrere, a gbọ́dọ̀ máa tọ́ka sí wípé Jésù Olúwa ti fún wa ní ìdáríjì ẹ̀ṣẹ̀. So ẹni tó bá ti wá gbàgbọ́ nínú ìhìnrere yẹn yóò wá rí kíni gbà? Yóò wá rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Ẹ̀rí báyìí. So ẹ jẹ́ àwọn oníwèé Ìṣe àwọn Àpọ́stélì orí 13. Ìṣe àwọn Àpọ́stélì orí 13 bẹ́ẹ̀ báwo láti ẹsẹ̀ 42. Bíbélì wípé, ǹjẹ́ kí ó yé yín ará pé nípasẹ̀ ọkùnrin yìí lè à ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ fún yín. Ẹ̀rí báyìí. Nípasẹ̀ ọkùnrin wo? Jésù yìí kan náà ni. Nípasẹ̀ rẹ̀ ni à ń wàásù kíni? Ìdáríjì ẹ̀ṣẹ̀. So ṣe ni a máa ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nínú ìyìnrere Jésù Kristi. So a lè sọ pé ìwọ ẹlẹ́ṣẹ̀, ìwọ tó ń tọ́mú tó ń tó tè, ìwọ tó ń wọ ṣòkòtò táwọn jóbìnrin, ìwọ tó ń ṣe léyìí tó ń ṣe gbá tó ń ṣàwo, ó yá yí padà. Rárá o. Báwo ni èèyàn ṣe jẹ́? Báwo ni èèyàn ṣe di ẹni ìgbàlà? Tó bá ti lè gbàgbọ́ nínú Jésù Kristi ni o. A rí pé kò síbi kíbi inú Bíbélì tí a ti sọ pé ó yá ìwọ tó ń múra báyìí, ó yá yí padà. Lẹ́yìn téèyàn bá ti di ẹni ìgbàlà láṣẹṣẹ wá lè máa sọ pé ó yá báyìí ni ọmọ Ọlọ́run ṣe ń gbé, báyìí ni ọmọ Ọlọ́run ṣe ń sọ̀rọ̀, báyìí ni ọmọ Ọlọ́run ṣe ń hùwà. Ṣùgbọ́n tó nítorí ò bá ti di ẹni ìgbàlà, a ò lè máa wàásù irú ìròyìn bẹ́ẹ̀ fún, nítorí pé irú ìròyìn bẹ́ẹ̀ kò ní agbára láti sọ onítọ̀hún di ẹni ìgbàlà. Mo fẹ́ ká wo àpẹẹrẹ kan nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì yẹn. Tẹ́ ẹ báwo láti ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 16. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú mo lérò pé ó jẹ́ ìtàn tí ọ̀pọ̀ nínú wa tá a mọ̀ dáadáa. Olórí ẹlẹ́wọ̀n nígbà tí Paul òun Sílà nígbà tó ń wà nínú ẹ̀wọ̀n yẹn, Bíbélì sọ pé ìdè Paul àti Sílà ó já. So ẹ̀rù bẹ̀rẹ̀ sí ń ba olórí ẹlẹ́wọ̀n yẹn, ó wá béèrè ìbéèrè kan lọ́wọ́ Paul àti Sílà. Kí ni ìbéèrè yẹn? Ìṣe àwọn Àpọ́stélì orí 16. Bíbélì wípé ó sì mú wọn jáde, ẹsẹ̀ 30. Ó sì mú wọn jáde, ó ní, alàgbà, kí ni kí èmi kí ó ṣe kí n lè là? Ó ní, wọ́n sì wí fún un pé, gba Jésù Kristi Olúwa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àti ará ilé rẹ pẹ̀lú. Ló bá tán. Kò sọ pé ìyàwó mélòó lo ní? Ẹsẹ̀ wo gan ló tiẹ̀ ti ṣẹ́? Irú aṣọ wo ló ń wọ̀ gan? So ti èwo ló ṣe, èwo ló tí ì ṣe? Ẹni pé Paul Àpọ́stélì ò máa sọ eléyìí. Ó ní pé sáà gba Jésù, gbàgbọ́ nú Jésù. Jòhánù orí 3 ó ní pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́, ìhìnrere nìyẹn o. So omi wọn gbọ́dọ̀ wàásù ohun tí Bíbélì ò sọ o. Ohun tí Bíbélì ní kí n wàásù, èmi tí mo jẹ́ ajínrere, tí mo jẹ́ ẹni tí ń wàásù ìhìnrere Jésù Kristi fáwọn ènìyàn, tí mo fẹ́ káwọn èèyàn di ẹni ìgbàlà, kí ni mo gbọ́dọ̀ sọ? Pé ẹnìkan ti san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ̀. Ẹ̀rọ yẹn ni yẹn. Ó ní ẹni tó burú jù bó bá lè gbàgbọ́, lójú kan náà yóò rí ìdáríjì gbà. Ẹnikẹ́ni whosoever, òun lóyìnbó pé ẹnikẹ́ni bó o bá ti lè gba Jésù Olúwa, pé a ti fi ẹnìkan ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀ rẹ, a ti fi ẹnìkan ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ, lójú kan náà orí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà nìyẹn o. Bẹ́ẹ̀ ni ìhìnrere nìyẹn. Báwo ni èèyàn ó ṣe di ẹni ìgbàlà? Gbàgbọ́ pé Jésù Olúwa àti fi Jésù Olúwa ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ, àti pé Ọlọ́run jí dìde kúrò nínú òkú. A tún wo àpẹẹrẹ mìíràn lọ́sẹ̀ tó ń bọ̀. Mo pè ọ́ ní alábùkún fún. Fún ìbéèrè, àlàyé tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, jọ̀wọ́ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08163
08163309793 lẹ́ẹ̀kan sí 08163309793. ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí ímeèlì wa ẹ̀kọ́bíbélì1@gmail.com. Jésù ni Olúwa.